Babájílà kọ́ bá gbàgbọ́ tèmi lọ́wọ́ mi ẹjọ́ bàbá Babájílà kọ́ bá forí Adégúnlẹ̀ kọ́ bá forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹjọ́ ẹ bá bẹ̀ Babájílà ẹ bá bẹ̀ wọ́n ẹjọ́ tó yọ lọ ẹjọ́ bá bẹ̀ Babájílà torí ọlọ́ ẹjọ́ ẹ ṣe lè fún mi pé káṣẹ gbọ́dọ̀ mo bá jábúrò yín tó ń gbìyànjú àti ga tó ń gbèrò àti gòkè ẹ nífẹ̀ẹ́ kí n jábọ̀ ẹjọ́ ẹ̀yà lára ẹjọ́ bá bẹ̀ Babájílà ẹjọ́ torí ọlọ́ ẹ sì ti pọ̀ jù wá. Ó dàbí pé o fẹ́ ṣe orí burúkú fáwọn tó ní ẹ o fẹ́ ṣe orí burúkú olóbàbà san 1 million láti last month ó san ó wá bá mi sọ̀rọ̀ lórí burúkú láàárẹ̀ pé ó mọ̀ san 200,000 naira so 200,000 naira yẹn wàá fi ṣẹjọ́ láti ní àwọn ẹbí ẹ̀gán wá bẹ káàdì. dáńtì nǹkan àbí kí wọ́n pè ẹ́ tí ò bá tó celebrity ṣe kéèyàn ni kò ṣe àwọn tó jẹ́ celebrity bí ẹgbẹ́ àìwọ́ wọn wá sọ online tó fi wá máa sanwó wa èmi ò mọ̀ pé lórí burúkú tó fẹ́ yá rè àwọn èèyàn rẹ wọ́n dẹ̀ rí ẹ báyìí wọ́n rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí ẹni tó wá bọ́ sóńdù olèmi àti ẹjọ́ lẹ́jọ́ tó ní kí n yọ kúrò èmi ò lè yọ kúrò torí ẹjọ́ sáìn ni àǹdẹ́ mo ti sọ fún lónìí mọ́tò yẹn gbọ́dọ̀ kàn mí lára àwa irú ẹ̀rì àárọ̀ la tó bá ti wá gbé mọ́tò kàn mí lára láàárọ̀ la èyí tójú ẹ bá ti rí kó fara mọ́ torí èmi ti wulẹ̀ ti lọ rìpọ́tì tẹ́lẹ̀ so tó bá fẹ́ ṣe orí burúkú má bá mi try ẹ̀ 1 million oṣù tó lọ àtòsù tó parí yìí ó jẹ́ 2 million naira o gbọ́dọ̀ san before 2 o'clock lẹ́yìn 2 o'clock ní tójú ẹ bá rí kó fara mọ́ wo olórí burúkú yìí olórí burúkú ọmọ ẹ̀mí ọ̀rọ̀ pé mọ̀sẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí nígbà tó dẹ̀ tó wá sọ́fíìsì wa tó ń sojú àánú tó mọ́ndùn lẹ́yìn tó yẹ ó ní mọ́mọ́ ló kọ́ mi sí gbogbo ilé tí ẹ bá sùn ṣé màmá ní mo sí owó mọ́tò káàkiri ó wá jówó ẹ̀kọ́ àtàkàrà mọ́tò tó níye tó bá dé gan tó yẹ pé àkàtà fún àfiṣẹ́ lànà ni ó ní sórí burúkú ó tiẹ̀ sórí burúkú ni èwo ni mo tó sábẹ́ àpapọ̀ ní sórí burúkú o gbọ́dọ̀ sanwó yẹn lónìí tó bá ti san lónìí dá mọ́tò padà ní àárọ̀ ọ̀la lẹ́yìn àárọ̀ ọ̀la wàhálà yẹn ilé sọ pé tí ó ṣe eré wo lórí burúkú ọmọ yìí. ẹ káàárọ̀ sà ọ̀gá ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni òótọ́ kò yẹ kí ó yẹ pé ọ̀dọ̀ yín ni màá wá láti wá sọ ọ̀rọ̀ báyìí directly because kò really kàn yín tààrà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé nǹkan rí bákan and then last month ló yẹ kí n san ìyẹn oṣù tó lọ ló yẹ kí n san 1 million naira alákọ̀ọ́kọ́ first payment lórí ọkọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ́ẹ̀ sí ni wípé mo really ṣòwò lọ́wọ́ mi àwọn bí tí mo fọkàn sí pé mo lè ti rí owó gádà tí mo lè fi san owó yẹn owó kò yọ so nǹkan tó ti wà bẹ́ẹ̀ ń sin ni pé ọ̀gbẹ́ni tó bá mi ṣe onídùúró yẹn wàhálà wọn ti pọ̀ jù wọ́n kàn ń dúró lé mi lọ́rùn bí ẹni tó fẹ́ gbẹ̀mí mi ni so mo fẹ́ ká yọ wọ́n kúrò ní settings ẹ̀yin ọkọ mo fẹ́ máa bá deal nsìn directly èmi àti mo fẹ́ ká jọ máa sọ̀rọ̀ nsìn so nǹkan tí mo dẹ̀ fẹ́ bá yín sọ ọgbọ́n tí mo torí ẹ̀ mẹ́sẹ̀gì ni pé ṣe rí 1 million naira tàjọ ṣe àdéhùn ẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn agbára mi ò ní fẹ́ ka ẹjọ́ agbára mi ò ní fẹ́ ka ó máa ṣe bí ẹni fẹ́ wúwo jù fún mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ń bẹ̀yìn ni màbẹ́ kẹ́ bá mi dín owó yẹn kẹ́ bá mi dín kù kẹ́ bá mi já wá sí bíi 200,000 lóṣù ṣẹ́gẹ́tẹ̀ sà tó bá jẹ́ bí 200,000 lóṣù ń sìn máa tiẹ̀ ṣe lè mọ́ mo fẹ́ họ́ọ̀zù ẹ̀ couple up tí máa fi jẹ́ pé máa meet up pẹ̀lú táìmù tí àjọsọ yẹn bọ̀ nítorí 1 million naira yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àní lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni onídùúró yẹn mo fẹ́ ká yọ kúrò láàrin ọ̀rọ̀ yẹn ká mi ò tiẹ̀ fẹ́ bá ní nǹkan kan ṣe pọ̀ nǹkan sọ wàhálà yẹn ti pọ̀ jù ó kàn dúró lé mi lọ́rùn ni àbígbà tó yẹ kó nǹkan ló lọkọ̀ nígbà tó yẹ kó nǹkan ló ní mọ́tò ló ń dúró lé mi lọ́rùn ó ti fẹ́ yọlé ayé lẹ́mìí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ a ní láti yọ ọ̀gbẹ́ni onídùúró yẹn a ní láti yọ kúrò nínú ọ̀rọ̀ yìí kó má tiẹ̀ bá mi dá sọ̀rọ̀ ìmọ̀ rárá ó ti káàsì mi lórí social media ó gbìyànjú ló ti mọ nǹkan tí mo sì ti lè fi jóná
oníkálukú náà ló dẹ̀ mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ oníkálukú ló mọ nǹkan tó ń bò sábẹ́ aṣọ náà ẹni tí ò lè jẹ gbèsè sí wò ó jẹ sẹ́dẹ̀ so ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ nǹkan tí mo ní kí n bá yín sọ nìyẹn 1 million naira yẹn ti pọ̀ jù fún mi every month kò síbi tí mo ti fẹ́ máa rí ẹjọ́ sà ẹjọ́ ẹ bá mi dín owó yẹn kù ẹ bá ń dín kù ẹ bá ń já sí bí i 200,000 lóṣù àwọn mi máa ṣe máa hustle ẹ̀ Ọlọ́run á dẹ̀ máa fún mi ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń já sí bí 200,000 lóṣù 1 million naira yẹn ti pọ̀ jù kò síbi tí mo ti fẹ́ máa rí ẹjọ́ sà ẹjọ́ kí mi tẹ́sí yín látọjọ́ yìí èdè ìṣẹ́ bóyá mo jẹ́ tó máa ń disturb èèyàn àbí nǹkan kan ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí ó ti ṣe pàtàkì ó sì dandan fún mi láti lè jẹ́ kí n jẹ́ kí ẹ mọ ibi tí nǹkan tó wà nílẹ̀ gangan báyìí ó ṣe pàtàkì ó dandan fún mi láti jẹ́ kí ẹ mọ nǹkan tó wà nílẹ̀ ńsìn tó dẹ̀ wà nílẹ̀ ńsìn ni wípé agbára mi ò gbé 1 million naira lóṣooṣù agbára mi ò gbé àwọn ibi tí mo fọkàn sí pé màá ti máa rí owó mi ìrówó ń bẹ̀ àwọn ibi tí mo fọkàn sí pé màá ti máa rówó mi ì rí owó ń bẹ̀ so ó ti wáyé káwọn ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó yẹ pé mo in fact kò tiẹ̀ yé mi but ju gbogbo ẹ lọ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ owó tó dẹ̀ ti wà ńlẹ̀ dandan ni ká san ṣùgbọ́n bá a bá ṣe wá máa fi rọra lọ́rùn tó fi tó wù yẹn fi máa jẹ́ sísan òun ni kókó ń sìn ẹ ti gẹ̀ẹ́tẹ̀ sà because ọ̀gbẹ́ni onídùúró yẹn gbogbo nǹkan tó ti ẹ̀ ń bá mi ń fà lórí social media yẹn tó bá jẹ́ pé nǹkan ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo tó ti ṣe fún mi lórí social media yẹn mi ní san owó yẹn mọ́ tó bá jẹ́ pé òun ni mo jẹ lówó ni pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún mi lórí social media yẹn mi ní san owó yẹn mọ́ mi ò ní san mọ́ because tó ti cast mi social media gbogbo nǹkan tí mo sì ti lè fi jó gbogbo ẹ̀ ló sọ fara ayé níbi pé gbogbo àwọn blog wa ń post ẹ̀ wọ́n ń repost ẹ̀ wọ́n ń tag mi àwọn olórí búkú tó yẹ pé lórí social media tẹ́lẹ̀ ẹ̀sìn èèyàn ni wọ́n ń dúró dè fáwọn máa rí tọ́lọ́run dẹ̀ ń jẹ́ kán rí ó ti wá cast mi gbogbo ayé ló ti mọ̀ nǹkan tí mo sì ti lè fi jóná mo ń gun mọ́tò lọ níjẹ táǹsì lẹ́nìkan ń ṣọlátọ̀ kan pé ló ń ka ṣé wáyé kó rí bẹ́ẹ̀ ni ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ni kí la gbé nínú ilé ayé tá à ń gbìn kí ló le tó bẹ́ẹ̀ ẹ bá mi ẹ wò mi ò tiẹ̀ fẹ́ ní ọ̀kan ṣe pẹ̀lú ẹni ẹ mọ́ mi fẹ́ ní ọ̀kan ṣe pẹ̀lú wọn mọ́ nǹkan tó ṣe wọn ti fọ́ǹbù bẹ́ẹ̀ yẹn tó bá pọ́wọ́ wọn gangan mo ti gba mọ́tò yẹn ká nípa àwọn mo jẹ lówó ni mi ní sanwó yẹn mọ́ pẹ̀lú nǹkan tó ṣe fún mi yẹn mi ní sanwó yẹn mọ́ but ẹjọ ẹ máa rí pé mi test yín láti jọ látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ mi ò test yín so mo fẹ́ máa bá yín deal directly nsìn ni mo fẹ́ ká yọ ọ̀gbẹ́ni guarantor mi yẹn mo fẹ́ ká yọ kúrò ní settings yẹn mo fẹ́ máa bá deal directly nsìn ẹjọ and then lórí ọ̀rọ̀ ní 1 million naira yẹn mo fẹ́ kẹ́ mọ́kàn kúrò ń bẹ̀ ẹjọ bá mi dín owó yẹn kù síbi 200,000 ẹjọ torí Ọlọ́run sà ẹjọ 200,000 lágbára mi á lè gbé láti máa sọ́nsìn 200,000 ní agbára mi á lè gbé láti máa sọ́nsìn ẹjọ so nǹkan tí mo ní pé kí n sọ fún yín náà nìyẹn ẹ̀rẹ̀ má bínú bó ṣàárọ̀ kùtùkùtù because time tí mo lè ṣe náà nìyí mo ti ń rò látànà but ọkàn mi ò gbé láti message yín but mo ṣe sọmọ encourage yín sìn láti test yín ni so ẹjọ torí Ọlọ́run ẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn and once again mi fẹ́ kẹ́ sọ fún ọ̀gbẹ́ni onídùúró yẹn mi fẹ́ kẹ́ sọ fún wọn ẹ má sọ fún wọn rárá ìjọ tó lọ ẹ má sọ fún wọn pé mo test yín ẹ dẹ̀ má sọ fún wọn pé nǹkan tí mo sọ ilé mi kàn fẹ́ kó mọ̀ wọn kàn pa nǹkan tó ń lọ láàrin wa mọ́ ni bẹ́ẹ̀ kí mi àti ìjọ máa ṣe láwo kájọ wà ń sìn gẹ́ bí kájọ wà ń sìn gẹ́ bí kájọ máa ṣe láwo ó yẹ pé ìgbà tó yẹn bá máa fi parí gan ó máa ṣọ́ọ̀kì ẹ̀ pé ọ̀rẹ́ mo sọ tẹ́lẹ̀ 200,000 ni màá lè máa san lóṣooṣù ń sìn mi lè máa san 1 million naira yẹn mọ́ ṣùgbọ́n ìjẹ́ nìyẹn sà ẹ ṣe gan ni. ẹlẹ́ mo rí mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí mi láàárọ̀ kùtùkùtù nísinsìnyí gẹ́gẹ́ bí èmi ò bọ́ lọ́rọ̀ náà torí pé ẹni tá a jọ lọ́rọ̀ ẹni tó ṣòdùrò fún ẹni ó dàbí pé o fẹ́ ṣe orí burúkú fáwọn tó ní ẹ o fẹ́ ṣe orí burúkú olóòmà máa san 1 million láti last month ó san ó wá bá mi sọ̀rọ̀ lórí burúkú láàárọ̀ pé ó máa san 200,000 naira so 200,000 naira yẹn wàá fi ṣẹjọ́ láti ní àwọn ẹbí ẹ̀gán wà bẹ́ẹ̀ káànú. ẹ̀yin alára wa ohun ẹni tó ní mọ́tò lẹ́gbọ́ tán bọ́n ṣe ń tẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí hùn bí wọ́n ṣe ń tẹ́tì mi kiri ń sìn ilẹ̀ rí hùn kí ni mo ṣe tó le tó bẹ́ẹ̀ náà mọ́tò táwọn sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà kò ń ṣe pé bóyá mi ò tí ì san nínú ẹ̀ ó ní iye tí mo dẹ́pọ́sìtì nínú ẹ̀ nígbà tí mo máa gba mọ́tò yẹn kí ló wá dé lẹ́sùn pé mo kàn tẹ́sì yín pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi lórí bí a ṣe lè dín owó tá a jọ ṣàdéhùn pé máa san lóṣooṣù pé máa ṣe lè dín kù pé owó yẹn kò lè rọ̀ mí lọ́rùn láti máa san níye tí a sọ pé a máa san tẹ́lẹ̀ mọ́ òun lè wá ṣáájú pé tó bá yí fún mi lẹ́ńtírẹ́sì mi tó bá yí kí ló dé òun lè rí iyọ̀ ẹ̀yà lára wa
òun lè rí iyọ̀ kí gbogbo important authorities kí wọ́n lè bá mi take note ẹ̀ kí wọ́n bá mi take note bó ṣe ń tẹ́sí mi kiri sí lẹ́yìn ẹ̀ nílùú tó lọ́ba tó ń jẹ́ ṣó yẹ kó rí báyìí nílùú tó lọ́ba tó ń jòyè kó máa tẹ́sí ọmọ èèyàn báyìí kí ló dé kí ni mo ṣe tó bẹ́ẹ̀ mi ìdáràn náà pé èèyàn jẹ gbèsè is a civil case pé èèyàn jẹ gbèsè is a civil case kí ló wá dé kí ló wà ń bẹ̀ tó le tó bẹ́ẹ̀ yẹn kí ló wà ń bẹ̀ tá àyè tó fi wá di pé bóyá wọ́n máa wá ìtì ni wọ́n máa ṣe gbá ni wọ́n máa ṣàwọn ni eléyìí tó ti ẹ̀ wá ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note òun ni ti pé àwọn tó ní ẹ́ wọ́n á bẹ̀ káàánú àti pé nítójú ẹ bá rí kó o fara mọ́ èyí tó wà ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn ẹ̀yìn alára wa èyí tó wà ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn pé àwọn tó ní ẹ́ wọ́n á bẹ̀ káàánú nǹkan tó wà ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi take note nìyẹn because kí ló ṣẹlẹ̀ kí ló dé mi tí ì ṣe kọjá ìrìnà mi tí ì dáhùn lábí òfin pé èèyàn jẹ gbèsè civil case ni ókè ó dẹ̀ tí wá rí bó ṣe rí nìyẹn mo tún wá tẹ̀sí mo tún pọ́n yín lé pé ókè o ká tó sọ́ọ̀tù bí nùbí torí pé mi fẹ́ kí ẹni tó jẹ́ onídùúró mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ mi fẹ́ kó bá wà ní ọ̀rọ̀ ẹ mọ́ because ó ti dójú tì mí tó online ó ti dójú tì mí tó lórí Facebook kò síbi tí wọ́n share fídíò yẹn dé táwọn èèyàn send ẹ̀ sí mi WhatsApp lójúmọ́ mo wà lóje níjẹta mo lọ ra nǹkan kí n wọnú mọ́tò para báyìí lẹ́nìkan pariwo ló ń ka látọ̀ kan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣé bó ṣe rí nígbà tá a jọ ń jobi lọ́jọ́ ẹ̀dùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ kí lóye tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí ló ṣẹlẹ̀ tọ́mọ ẹ̀dá ayé ń ṣe báyìí fúnra wọn kí lóye tà ń ṣe ra bí àgbẹ̀ bí ìgbà tó ẹgbẹ́ kì í ṣe Ọlọ́run ló jọ dá ògbó wa kí lóye tà ń ṣe ra bí ìgbà tó ẹgbẹ́ kì í ṣe Ọlọ́run ló jọ dá ògbó wa ẹ̀ wá ń sọ pé tí mi bá tó celebrity ṣe tí mi bá tó gbà ṣe tí mi bá táwo ṣe ṣé ibi kan náà lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ètò ló ń dibú náà ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ alágbára ayé ẹ̀rọra ibi kan lèyàn náà ti bẹ̀rẹ̀ kẹ́ tó bá débi tẹ́ délé nìyí ibi kan lèyàn ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọra ẹ máa ní sùúrù alágbára ayé ilé ayé àǹfààní lọ súwà nínú ayé ò lọ bí ọ̀pá àbọ̀n ẹ̀yin náà lè nílò ìrànlọ́wọ́ mi lọ́la kẹ́ ẹ ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí tó fi wá di pé bóyá wá ń tírẹ́tì mi ẹ wá ń sọ pé ìgbà tójú mi bá rí kí n fara mọ́ ojú tèmi ò ní rí nǹkan kan o tàbí pé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn ojú mi ò ní rí nǹkan kan because kò ń ṣe pé bóyá mo tí ì ṣẹ̀ sófin mi dẹ̀ sì ṣe nǹkan tó burúkú jù yóò létí tí mo rò pé bóyá àlè ṣe mẹ́ náà ni pé ńgbà tí àdéhùn tá jọ sọ tí ò ti lè wọ́ọ̀kì mọ́ tó yẹ pé $1 million rẹ̀ ti pọ̀jù fún mi láti mọ ẹsẹ̀ lóṣooṣù mo ṣe ògbó òkè ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ sọ ká dẹ̀ tó àdéhùn ṣe bàbá yìí máa ṣe mo dẹ̀ come up with an idea pé ókè o ká tẹ̀ ọkọ̀ yọ ẹni tó jó ní dúró yẹn ká yọ kúrò láàrin wa náà kémi àti ká máa deal directly ẹ̀yin ṣàlẹ̀ lọkọ̀ èmi dẹ̀ ni mo gbọ́kọ̀ àwìn lọ́wọ́ yín ká jọ máa deal directly ká yọ òun kúrò because kò ń ṣòro lóní mọ́tò kò sí ẹ̀gẹ́gẹ́ tó fi ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ni mo fẹ́ sanwó kò ń ṣòro ló fẹ́ bá mi san ọmọ báyọ̀ wáṣẹ́ ni wọ́n kì í báyọ̀ ṣe so ó dẹ̀ tí bó ṣe rí nìyẹn mo á pè yín gẹ́gẹ́ bí ẹni tó ní ọkọ̀ and ẹni mi tí mo gbọ́kọ̀ lọ́wọ́ yín kájọ sọ kádẹ̀jọ sọ ní ìtùbí ìnùbí ká mọ bó ṣe máa lọ wọ́n sọ fún yín pé ókè o bó ṣe lè rọ̀ mí lọ́rùn sí yìí nìyí $1 million tẹ́ ní pé kí n máa san tàbí tájọ ṣàdéhùn kí n máa san lóṣooṣù tẹ́lẹ̀ yẹn kò lè rọ̀ mí lọ́rùn kò síbi tí mo ti fẹ́ rí $1 million kò síbi tí mo ti fẹ́ rí $1 million kágbà kí mo ti kọjá ààyè kágbà kí mo ti ṣàṣejù mo ti gbọ́ kùkù òjòdó mi inú agbádànù because gbogbo nǹkan tó wà lọ́kàn mi tẹ́lẹ̀ náà ni pé àwọn alára wa tí a máa ń ké pè lórí ẹ̀rọ ayélujára bọ́rọ̀ bá rí bákan tó fẹ́ sapá kan jẹ̀mọ́ tí wọ́n dẹ̀ máa ń jẹ́ wa pé bóyá tá a bá ń rí wọn ké pè pé a máa rí wọn dé bá nígbà tá a dẹ̀ rí wọn dé bá mọ́ torí pé ọ̀fọ́n ti tọ̀ ọgbẹ́ gidi ó ti di kónkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání oko kí ni mo wá fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe àwọn social media náà ni mo gbọ́kànlé tí mo fi wá gba mọ́tò yìí láwìn kò sí pé bóyá mo ní owó kankan bí nǹkan tí mo ń retí àwọn social media àwọn alára àwọn social media náà mo gbọ́kànlé gbà tó dẹ̀ ti di pé wàhálà ti wà nílẹ̀ tó di pọ́kọ̀ ọ̀fọ́n ti tọ̀ ọgbẹ́ gidi ó kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀ dání tó di kónkálukú wa gòfẹ́ rí wa ojúmọ́ ibo ni mo ti wá fẹ́ rówó san ibo ni mo ti fẹ́ rí $1 million lóṣù mo dẹ̀ pè yín gẹ́gẹ́ bí ẹni tèmi àti ẹjọ́ lọ́rọ̀ pé ókè bó ṣe rí rè kó ṣe pé bóyá mo sá fún yín kò lè ṣe pé bóyá mo gbé mọ́tò yín sá lọ ṣùgbọ́n $1 million àtàjọ sọ yẹn mi nílẹ̀ láǹfààní àti máa san owó yẹn ní $1 million lóṣooṣù mọ́ ẹ bá mi dínkù kẹ bá mi já wálẹ̀ at least tó bá wà ní price tó rọ̀ mí lọ́rùn màá lè mọ̀ mo fẹ́ máa sáré ẹ̀ káàkiri jálàmbá ẹ̀ káàkiri èèyàn máa ń gbìyànjú àti jẹ́yàn náà nìyà kò ń ṣe pé bóyá kì í necessity ní mọ́tò kò ń ṣe pé ṣé òkè bí tí mo bá ba délé ní ìsìn ṣé kí wọ́n máa gbọ́ kàdà kiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ṣé ẹ̀ ló wá pè mí ṣé bí tí mo ba délé ní ṣé kí n máa gbọ́ kàdà kiri àbí kí n máa fẹsẹ̀ ní kiri ló wá pè mí ẹ̀ wá ń tírẹ́tì mi lórí kíni lórí kí mo gba mọ́tò. Kí lójú mi rí ọlọ 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 àwọn ẹgbẹ́ mi ò ẹ̀ṣẹ̀ máa ra mọ́tò oníkálukú wọn náà ń gbà láwìn ní àmọ́ náà tó máa fi sanwó tán ẹni ọkọ̀ òní mọ̀ kí ló yẹ sí gbogbo nǹkan tèmi máa yàtọ̀ kí lójú mi rí ọlọ kí lójú mi rí ọlọ
àwọn ẹgbẹ́ mi rẹ̀ ṣe máa gba mọ́tò láwìn àwọn ẹgbẹ́ mi rẹ̀ ṣe máa gba mọ́tò láwìn bóníkálukú wọn ṣe ń sọ kò sẹ́ni tó mọ̀ kí ló dé irú àwọn èèyàn ni mo bá dòwò pọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ẹbọ náà ló ń gbìyànjú wọ́n máa ga ẹbọ ló ń gbìyànjú àti dé yẹn kí ló dé ń ṣe báyìí fún mi kí ló dé tọ́mọ ẹ̀dá ń ṣe báyìí fúnra wọn náà kí ló dé máa ń ṣe agbá tó ẹ pé kí èso ọlọ́run lójó dá gbogbo wa ẹ̀yin wà nípò àti ràn mí lọ́wọ́ lẹ́yìn nìyẹn ẹ ṣe ẹnikẹ́ni pé wọ́n tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ kó tọ́jú ẹ̀ náà ló pé náà ẹ wà nípò àti ṣèrànlọ́wọ́ fún mi lẹ́yìn nìyẹn ẹ̀yin ẹ ṣe kí ẹ bá nǹkan tọ́lọ́ máa ṣe kò ṣe pé báyà mo ní mi ìsanwó yín kò ṣe pé báyà mo gbé mọ́tò yín sá lọ but at least ẹ fún mi ẹ jẹ́ ká padà tún àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn ẹ ká padà tún àdéhùn ṣe kẹ́ fún mi ní condition tó máa rọ̀ mí lọ́rùn so that àti máa san owó yìí kò ní lè ní mí lára àwọn nǹkan tí mo gbọ́kànlé láti máa fi san owó yẹn tẹ́lẹ̀ tí mo fi ṣàdéhùn 1 million naira àwọn nǹkan yẹn ò bọ́ sí mọ́ àmọ́ lára àwọn social media wà lára àwọn tí mo gbọ́kànlé pé kò sí bóyá fẹ́ jẹ́ lábẹ́ àkóso bí ti wù orí tó bá ti rí pé bóyá oṣù ń parí lọ tí n bá ké gbàǹjarè tí mo ké pè wọ́n pé ẹ̀yin alára wa o same account o lórí ọ̀rọ̀ ọkọ̀ àwìn ìta àgbà nǹkan mo sì fi tó àwọn náà létí kó tó rí pé mo wá tọrùn bọ̀ mo fi tó wọn létí náà mo fi tó wọn létí àbí ṣé mi fi tó yín létí kó tó rí pé mo wá tọrùn bọ̀ gbogbo nǹkan tó di wàhálà sí mi lọ́rùn yìí ni nígbà tí òde ti wá rí mo èrò mọ́ tó ti rí pé ọ̀fọ́ ti tọ̀ ọgbẹ́ gidi òun kálukú ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní tírélà ti gbàrin àwọn àti wọn kọjá lórí social media kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe ẹ̀yin náà ẹ bá mi wò náà kí ni mo fẹ́ ṣe bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù bó ni mo ti fẹ́ máa rí 1 million naira lóṣooṣù ẹ̀yin náà wò náà ẹ bá mi fi sí consideration eléyìí ń fà mí ẹ̀yin ń fà mí àwọn social media náà tún fi mí ṣe ẹ̀gẹ́ mo gba mọ́tò àwìn ní ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò yẹ kó lu síta ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó hàn sí wọn ilé ẹ̀rọ ti jẹ́kù tí onílòdò ọ̀rọ̀ tí ò yẹ kó hàn sí wọn tí ò ti ẹ̀kẹ́ nìyẹn kan mọ̀ ẹ̀yin náà wò kí má gbọ́dọ̀ jáde ń sìn kan ti jẹ́ má gbọ́dọ̀ rí mi inú mọ́tò àwọn apariwo ló ń kà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kó mọ̀ ẹ̀dá mọ̀ ṣe ra wọn lélẹ́yìí mo tún wá finú tẹ̀ ẹ̀yin náà mo tún wá test yín pé òkè gẹ́gẹ́ bí ọmọ èèyàn ṣe èèyàn ẹ ṣe pé bẹ́ẹ̀ mo fẹ́ sá lọ kéèké bẹ́ẹ̀ mo gbé mọ́tò yín sá lọ kéèké bẹ́ẹ̀ mo sọ pé mi ìṣẹ́wó yín mọ́ bọ̀ ẹ ká jọ jókòó kájọ wọn báyìí fẹ́ ṣe ní gentleman agreement láàrin ara wa sí ìtọ́jú pé agreement aláàkọ́ tá a ṣe yẹn ó ti fail which is not actually my fault it's not totally my fault like that but ó ti rí bó ṣe fẹ́ rí nìyẹn èèyàn máa ń gbọ́kànlé nǹkan mi gbà mí tí ó dẹ̀ ní work bẹ́ẹ̀ ṣe rò so ìgbà tí ó dẹ̀ ti work mo rò bẹ́ẹ̀ yẹn the only thing the next thing tá a lè ṣe náà ní pé ká tún wo nǹkan míì tá a bá tún lè ṣe ìyẹn next line of action wọ́n á ní pé kí a máa ṣépè fún mi kí a máa threaten mi eléyìí threaten mi lápá tún ẹni náà tún threaten mi lápá sí àwọn èèyàn náà wọ́n gbọ́dọ̀ rí mi lórí social media wọ́n gbọ́dọ̀ rí mi ń ta ariwo go and pay your gbèsè náà wọ́n máa pa ló ń kà kí ló dé tẹ́ bá fi lè sún mi débi pé bóyá mo bá lọ gbẹ̀mí ara mi àgbẹ̀ mo bá lọ ṣe nǹkan tí ò dáa fúnra mi ẹ̀yin ní kíjọba mú wọn tẹ́ bá fi lọ sún mi débi pé bóyá mo bá lọ ronú para mi àgbẹ̀ mo bá lọ ṣe nǹkan tí ò dáa fúnra mi ẹ̀yin ní kíjọba mú wọn. ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin Funny Thinker gbajúgbajà orí ẹ̀rọ ayélujára ló gborí ẹ̀rọ ayélujára kankan báyìí o látàrí mọ́tò san díẹ̀díẹ̀ tọ́dọ̀ ọmọkùnrin yìí gbà ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé kó tó di pé primary election wáyé lọ́dọ́mọkùnrin tí ń ké tatata lórí ẹ̀rọ ayélujára kódà tó jẹ́ pé n tó fojú Oríyọmí Àmọ̀sát rí gan-an òun ló ń lọ lọ́ọ̀kan òun tó sì ń pariwo pé ìgbẹ̀yìn Oríyọmí Àmọ̀sát ẹkún ni ó fi parí ẹ̀ látàrí primary election tí wọ́n ṣe ẹ̀yin èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ o èrò tí Funny Thinker gbà ìyẹn sí Oríyọmí Àmọ̀sát orí Funny Thinker ló ti padà dáhùn o ibẹ̀ yẹn kọ́ wá là ń lọ ọ̀rọ̀ tó tún wá ń jà rìnrìn lórí ọ̀rọ̀ dílà ìyẹn atamọ́tò tó gbé mọ́tò fún Funny Thinker ní mọ̀ san díẹ̀díẹ̀ ọ̀rọ̀ ti di wàhálà ó ti di gòbe ọ̀rọ̀ ti kọjá bá a ṣe rò ó kódà ó ti gba bòmíì yọ fọ́nrán náà lẹ ti kọ́kọ́ gbọ̀n ẹ̀yìn èèyàn ṣùgbọ́n wọ́n ní ó kù báyìí nìbọn rò ẹ tún wá lọ gbọ́ yòókù o látàrí bí Funny Thinker bó náà ṣe fòun lẹ̀ o ẹ wò ó tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa tẹ subscribe button yín níbi subscribe button ẹ rí kíní kan báyìí bí aago ó làwọn olóyìnbó ń pè ní notification bell ẹ tẹ aago òun náà ni ó máa ta yín lólobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa ṣé wá rí subscribe button tẹ́ wọn ò kúkú já owó yín ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa bẹ́ẹ̀ ń ṣe ń bá wa tẹ̀ ń tẹ́yìn náà bá dáwọ́ yín lé ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo yín ò mọ̀ rí. ẹ wo ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbọ̀n yín lákòókò wọ́n ní adébíṣẹ́ mọ̀ sí àgbà ọ̀lẹ́ni ẹ jẹ́ kí n tó gbé ń débẹ̀
látàrí ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ atamọ́tò àti agbamọ́tò láwọn ìyẹn Funny Thinker. tọ́ ntẹ́yìn náà bá sì wà nílé èròǹgbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa torí pa àmọ̀ pé ọlọ́gbọ́n èèyàn amòye èèyàn ní látàrí tí Funny Thinker sọ sórí ẹ̀rọ ayélujára àti pé ohun tí àwọn atamọ́tò àyẹn dílà ntàn náà sọ ẹ sáà jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa kẹjẹ́ ká jọjọ́ fi ọ̀rọ̀ jómi tó ro ọ̀rọ̀ lórí rògbòdìyàn tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára yìí ẹ jẹ́ ká tún gbọ́ bó ṣe lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà fúnra náà rèé. ẹgbẹ́ mọ́tò lè lọ mi lè gbé 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 mọ́tò yìí lọ mi lè gbé mọ́tò yìí lọ. yàrá ṣé wàá tún padà lọ́mọ gọ̀kadà ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ̀yin náà bá mi fi ọ̀rọ̀ ra yín wò ẹ bá mi put into consideration ẹ jọ 200,000 ni mo lè láǹfààní àti máa sẹ́ǹsì because gbogbo nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀ àwọn nǹkan tí mo gbọ́kànlé àwọn èèyàn tí mo gbọ́kànlé àwọn alára wa láàrin orí social media náà wà láàrin wọn tí mo gbọ́kànlé pé bóyá máa lè mọ ẹyọ sí wọn lọ́rùn tó ṣùgbọ́n àti fẹ́ parí láti máa rí owó yẹn kó jọ pé 1 million naira kí n lè máa rí san fún yín gbogbo ẹ̀ kò sí kankan kò sí àárín àwa àwọn gan ògùn mọ́ ń sìn àárín àwa àti wọn gan ògùn mọ́ ń sìn ẹjọ́ 200,000 ní màálè láǹfààní àti máa san báyìí ẹjọ́ ẹ máa bá mi tún rò náà ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bàbá dílà ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yà lára àwọn ẹjọ́ àmì bẹ́ẹ̀ bàbá dílà àdìsẹ́ ṣáà lè ṣèkan orí ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá lè bá wa dáwó jọ láti fi san gbèsè tá a tọrùn bọ̀ ẹ ṣàtún lè bá a bẹ ní tá a jẹ lówó pé kó ṣàforíjì owó yẹn at least mi sọ pé kàn bùn mi kò sí pé bá mò ń sọ pé bóyá kàn bùn mi lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ mi ìdẹ́gbé mọ́tò wọn sá lọ kò sígbà púpọ̀ àtàwọn pè mí tí mi ní yọjú sí wọn mo kàn lè má gbé mọ́tò dání ni because wọ́n ti sọ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ mi léyìí tí ò dẹ̀ lé mi lè gbé mọ́tò yìí lẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀ ṣàánú mi mi lè gbé mọ́tò yìí lẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀ mi lè gbé mọ́tò yìí lẹ̀. mi lè gbé mọ́tò ilẹ̀ ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù ọjọ́ ló ń pẹ́ ìpàdé ìjìnà ìgbà mélòó ló máa fi pé kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kó jọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bá àwọn mọ́tò sọ̀rọ̀ kọ́ máa gba 200,000 lọ́wọ́ mi lóṣooṣù kó jọ torí Ọlọ́run kó jọ kò ṣe pé ó wè mí náà láti ṣe báyìí àbí bóyá mo ní lọ́kàn láti sọ wọn di mọ̀kùmọ̀kù àbí nǹkan kan ṣùgbọ́n nǹkan ti rí bó ṣe rí yìí ayédèsí gbòmí mọ̀kọ́ ṣé wàá tún máa padà gbọ́kàdá káàkiri ẹ ṣàánú mi ẹjọ́ ayé tí mo yí mọ́tò ẹ mẹ́jọ tún padà mọ́ gbọ́kàdá káàkiri ẹni dèrò ẹ̀yìn ẹjọ́ ẹni dògó tí forí adé gbọ́kàdá káàkiri ayé ẹ ṣàánú mi ẹjọ́ ẹ bá mi bẹ bàbá dílà ẹjọ́ ẹ bá mi bẹ bàbá dílà 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 ẹjọ́. ẹjọ́ ìrànlọ́wọ́ ẹyọ kan tó kù tẹ́lẹ̀ bá mi ṣe ń sìn ní pé kẹ́ bá ń bẹ bàbá dílà ẹjọ́ ẹ bá ń bẹ bàbá dílà 1 million naira yẹn kò síbi tí mo ti fẹ́ rí nǹkan tí mo gbọ́kànlé tẹ́lẹ̀ náà ni pé màá máa tọrọ owó lórí social media tó ṣùgbọ́n ti fẹ́ parí kí màá máa fi kún ìwọ̀nba tí bá rí so that màá lè máa rí 1 million naira yẹn sọ ṣùgbọ́n gbà tó ti tọrọ ti rí bó ṣe rí ìsìn àárín àwa àtàwọn ará social media ògún mọ́ ojú tó bá sì dilẹ̀ nínú rẹ̀ sọ ẹ ṣàánú mi ẹ bá mi bẹ bàbá dílà kí wọ́n gbọ́kàn lọ́wọ́ mi ẹjọ́ ẹ bá bẹ bàbá dílà kí wọ́n gbọ́kàn lọ́wọ́ mi ẹjọ́ bá bẹ bàbá dílà wọ́n mọ̀ forí adégúnlẹ̀ kọ́ mọ̀ forí ẹwà gúnlẹ̀ gbàgede ẹjọ́ ẹ bá bẹ bàbá dílà ẹ bá bẹ wọ́n ẹjọ́ tó yọ lọ ẹjọ́ bá bẹ bàbá dílà torí Ọlọ́run ẹjọ́ ẹ ṣe lè fún mi pé kàtẹ́gọ́rà mo bá jábúrò yín tó ń gbìyànjú àti ga tó ń gbèrò àti gòkè ẹ nífẹ̀ẹ́ kì í jábọ̀ ẹjọ́
ẹ̀yà lára àwọn ìjọba mi àbájílẹ̀ ẹjọ́ torí ọ̀nà ẹ̀sìn ti pọ̀ jù. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn, látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí. tọ́ ibi tá a fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtúmọ̀ mu wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. a fi àkókò yá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè. ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní. oréré létí gbogbo wa ọmọ gbọ́. ẹ wo ẹ má gbàgbé bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa bàbá tó ṣe mú fúnra wa. àdéhùn wa náà là mú ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀.